Hello, ẹ̀yin èèyàn mi. Àwọn èèyàn mi tó ṣẹlẹ́ńkẹ́jọ, tó ń gbádùn, tó ń jẹ́ àwọn tó jẹ́ pé àwọn onílàákàyè obìnrin àtọkùnrin àti àwọn olóye jùlọ. Ẹ ṣé gan-an ni mò ń rọ́wọ́ yín o, tẹ́ ń bá mi subscribe, tẹ́ ẹ̀ dẹ̀ bá mi ń pín, tẹ́ ń share, tẹ́ ń love. Ọlọ́run á love yín títí láéláé. Ẹ ṣé gan-an ni mo rọ́wọ́ yín o. God bless you. Mo tún ní kí n fún yín ní ọ̀rọ̀ gbéborùn kékeré díẹ̀. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní bàbá láti ṣe kábíyèsí Ẹlẹ́gùṣì. Wọ́n ló ń ṣe 15 years anniversary tó ti wà lórí oyè. Pé ṣé mọ̀ pé kábíyèsí wa Ọjájá wọn kì í gbẹ̀yìn irú nǹkan rere bẹ́ẹ̀ yẹn. Ó di dandan wọ́n pè. Wọ́n ní bí àwọn olórí tó mọ wọn ara wọn. Àwọn adìyẹ funfun tó mọ mostly èyí tó ń pè ní Mariam. Nínú àwọn nǹkan tó ń wá káàkiri, tó ń wá ní bèbè ọ̀dọ̀ àwọn kábíyèsí. Tó yìí ń wá because wọ́n lé wọn. Wọn ò fẹ́ gbọ́. You understand? Wọ́n lé wọn, wọ́n ní wọn nígbà. Bẹ́ẹ̀ ni. At the end of the day. At the end of the day. Wọ́n ṣà ní Mariam ní dandan òun máa lọ. Kábíyèsí ní kò tó bẹ́ẹ̀. Kò tó lórí kankan tóun ti fẹ́ mú lọ. Pé bóun ṣe wà yìí o. Tóun bá fẹ́ lọ, òun àti pé àwọn àbúrò ẹ̀ àbí àwọn ẹ̀gbọ́n ẹ̀ páwọn tó máa tẹ̀lé òun. Pé kò sí olórí kankan tó máa tẹ̀lé òun lọ sí occasion yẹn. Wọ́n bá ní olórí Naomi. Naomi kẹ̀. Olórí Mariam jàre. Naomi bá wò. Mo ti love ọmọ yẹn jù. Ẹ má bínú o. Olórí Mariam tó lóun máa lọ. Àtọ̀nlé tó lóun ò lọ. Kábíyèsí ní láyé. Ó yà ṣe tèmi tí mo pa ló máa ṣe àbí èyí tó fẹ́ pa ló fẹ́ ṣe. Wọ́n ní kí ló dé tí kábíyèsí bá lọ síbi kan tí kò ní mú obìnrin kankan dání. Kábíyèsí ní òun ò tiẹ̀ ta sí yín, òun ò tiẹ̀ nídìí ẹni obìnrin kankan lẹ́gbẹ̀ẹ́ òun. Pé táwọn sister wọn bá ti wá, ó prefer àwọn kan jọ máa chat ńbẹ̀. Ibi táwọn obìnrin ààfin yẹn tán ti kàbùkù. Ibi tán kàbùkù dé. Wọ́n ní Mariam sọ pé ó wá lọ sọ fún àwọn tó kú kó yá kí gbogbo wọn lọ. Odindi ọba Ẹlẹ́gùṣì, ó ń ṣe party, ó ń ṣe nǹkan. Káwọn olórí Ọjájá má sì ń bẹ̀. Kíní kan gbogbo bàbá àṣà báwọn yẹn ṣe wá ní wọ́n máa lọ. Wọ́n ní bí kábíyèsí ṣe wá sọ fún Mariam pé jẹ́ wọ́n á sọ nǹkan kan fún ẹ. Pé nǹkan kí nǹkan tójú ẹ bá rí bẹ́ẹ̀ wá fara mọ́. Tóun bá dé bẹ̀, ẹni tó bá bí yín dà kẹ́ lọ sí party yẹn. Pé òun kúkú ń lọ. Òun ní program l'Ékòó tẹ́lẹ̀. Òun máa gba bẹ̀ lọ. Pé bẹ́ẹ̀ tí wọ́n bá bí yín dà kó òun rẹ́ni kankan nínú party yẹn. Nínú àwọn olórí tòun pé dáràn. Wọ́n ní lóòótọ́ pé kó mú wọn lọ. Wọ́n ní bó ṣe ó lóun wá sọ fún wọ́n ní kábíyèsí wá sọ fún Mariam pé ṣé orí bó ṣe wà yìí. Ìyẹn Mariam. Orí bó ṣe wọ́n tiẹ̀ ti ní bad record ńbẹ̀. Pé torí Ẹlẹ́gùṣì ti sọ pé gbogbo story ẹ tí gbogbo òun àti àwọn ìyàwó Ẹlẹ́gùṣì wọ́n ti mean gbogbo yín. Pẹ̀lú bí ẹ ṣe ń disturb Naomi. Wọ́n ní ìyẹn tiẹ̀ ti mean gbogbo wọn yẹn. Ẹlẹ́gùṣì àtàwọn ìyàwó. Ó wá sọ fún pé ìwọ lọ. Kábíyèsí wá láti máa sọ fún Mariam pé ìwọ múra kó lọ. Torí tóun bá dé bẹ̀, òun máa sọ pé ẹni olórí tó bá ti rí láti ààfin Ọjájá pé kán lè dànù, pé kó má yẹ kó wọlé. Ó nígbà tóun bá ti embarrass yín bẹ́ẹ̀ yẹn, ó lára yín á balẹ̀. Ó ní kíákíá àwọn tó múra tí wọ́n sọ pé àwọn ò lọ mọ́.
wọ́n sáré lọ bọ́ṣọ lẹ̀ pé kí ni káwọn ti gbọ́, kí ni kán ti gbọ́ káwọn dé bẹ̀. Wọ́n sọ wípé ẹ̀yin olorì Ọjájá pé kábíyèsí ní kò sí anybody tó gbọdọ̀ wọlé. Wọ́n ní bí gbogbo wọn ṣe wá, wọ́n bìlà ni. Wọ́n bìlà sẹ́yìn pé kò sí ẹni kankan tó tún múra lọ ní inú wọn mọ́. Ṣé ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé ní bó ṣe yẹ kó rí, bó ṣe yẹ kó rí bẹ́ẹ̀ náà nìyẹn. Torí tí èèyàn bá bá ìyàwó ẹ̀ sọ̀rọ̀, ó yẹ kí ìyàwó ẹ̀ máa gbọ́rọ̀ sí àṣẹ ọkọ ẹ̀. Ẹ̀tí tí wọ́n yìí, wọ́n ti gbogbo nǹkan náà fi bá kábíyèsí lò. Gbogbo nǹkan, tògùn tàṣẹ tí gbogbo ẹ̀. Wọ́n fi pé wọ́n mọ̀ pé nǹkan rí yìí ń bọ̀ wájú tí kábíyèsí tó lè pa àwọn àti kábíyèsí pọ̀. Tí kábíyèsí máa fi tayọ̀tayọ̀ sọ fún wọn pé "Yá, ẹ múra kẹjá àṣẹ kó lè yẹ gbogbo wa." Ẹ ti rọ́ o. Wọ́n ti fi wàdùwàdù, wọ́n ti fi lábẹ́ gbóná. Bẹ́ẹ̀ ni, wọ́n fi wàdùwàdù, wọ́n fi lá ọbẹ̀ gbóná. Kí ló wà níbẹ̀? Ìyá oní pancake, ìyẹn tó pèrè olóhùn olórí àgbà, òun ni senior olórí. Ní ṣe kíni? Ṣé senior yẹn wá ń ṣiṣẹ́ mọ́ ńsìn? Kò ṣiṣẹ́ because ó ti fi ara ẹ̀ wọlẹ̀. Wọ́n ní ipò àgbà náà ń bá gbà. Tó bá pé Mariam bó ṣe wà ní ààfin yẹn, tó ń ṣe ìfẹ́ tí kábíyèsí fẹ́, tó ń ṣe nǹkan tí kábíyèsí pa á láṣẹ pé kó máa ṣe. Tó bá pé bó ṣe wà yẹn, tó jókòó ń jókòó àgbà, ṣé ẹ mọ̀ pé kò mọ wọn rẹ̀? Tó bá pé ó mọ wọn rẹ̀ ni, pẹ̀lú age tó wà yẹn, pẹ̀lú condition tó bá rẹ̀ ní life ẹ̀, kò fẹ́ bàbá Nasiru mọ̀. Ó tún wá sílé kábíyèsí ìlú ipò ọlá. Láìṣe pé ẹni tó wá láti royal family tó yẹ kó máa gòkè. Kí ni ìgbéraga ẹ̀? Kí ni ìwúrí Mariam níbẹ̀ yẹn tó fi di pé kó lóhùn ò ní fún kábíyèsí lọ́wọ́ tó yẹ kó fún? Nísìnyí wọ́n wá ń fi tipátipá ń wá ọ̀wọ̀ kí gbogbo èèyàn máa fún wọn lọ́wọ́. Kò sí ìyẹn, ó ti sọnù. Kò lè rí he mọ́. Débi pé ó fẹ́ rí rà padà. Bó ti ẹ̀ ráwó ò lè rà mọ́. Iyì tí kábíyèsí ti fún wọn tó fẹ́ ní ní ààfin kábíyèsí. Kí ni ká ti gbọ́? Olólórí ni ẹ́. At the end of the day, wọ́n lé ẹ kúrò lọ́wọ́ òfo. Láì ní nǹkan kan tó jẹ́ fẹ́ fi yangàn pé olórí ni ẹ́ àti níwájú àtẹ̀yìn àti lọ́jọ́ iwájú àti ní títí láéláé. Tó yẹ kó jókòó kó máa sọ wípé ó rawọ́ rẹ̀ sẹ̀ sọ́ Ọlọ́run pé bó ṣe wà yẹn. Even tí Naomi bá tẹ̀ fẹ́ mú Naomi padà, ó yẹ kó máa sọ wípé òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Naomi, you are welcome. Ìwọ tí ẹ ní ìyálé wa pátápátá. Ṣé téèyàn ń sọ bẹ́ẹ̀? Ṣé téèyàn bá ṣe èèyàn? Ṣé ó ní nǹkan tó fi ń ṣe èèyàn? Kò kúkú sí nǹkan tó fi ń ṣe èèyàn. Olórí Naomi, ìwọ ni ìyálé wa. You are welcome. Wá jókòó ní ìjókòó ipò àgbà. Irú ìtòótọ́ pé òun wá ọmọ òun ṣe gbá òun ṣàwo tí bí gbogbo fún ẹ kó tó kúrò ńbẹ̀. Tó bá pé ọmọdé yìí ni Mariam. Wọ́n á yìí sọ pé ó ṣe kíni. Bí gbogbo àwọn ọmọ tó bá wà láàfin ó yẹ kó máa kó wọn mọ́ra. Tí ìyálé gidi àti olórí gidi. Orúkọ ò ní parẹ́ ní ààfin Ọjájá. Tó bá pé ó ń ṣe bẹ́ẹ̀, tó ń fa ilé ìmọ̀ra, tí ò fi tìtorí ẹnikẹ́ni nínú wọn lọ sílé olóògùn. Bẹ̀sínsìn, àwọn babaláwo ti ba ayé ẹ̀ jẹ́. Wọ́n ti gbé fake lé lọ́wọ́. Gbogbo nǹkan tó ń ṣe fún fake ni. Ẹni tó tiẹ̀ lọ kọlù, kò mọ̀ pé wọ́n ń kọlù. Tó fi tìtorí ẹ̀ lọ ń sá kolobá tó lọ ń ṣe, tó lọ ń pawọ́dà. Wọ́n mọ̀ pé àkàndé èèyàn kan ni. Spirit ni Naomi. Kò sí ẹni tó lè bá compete. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi fi tókù sínú comment section. Èyí tó bá dé kù, a máa pàdé ní comment section. Ẹ ṣé kẹ́ ṣe like wa. Kẹ́ dẹ̀ máa bá wa subscribe, kẹ́ máa bá wa share. Ẹ love ẹ. Àánú Ọlọ́run á wà pẹ̀lú wa. In Jesus' name, amen. Thank you. God bless you.